ikọ̀ aláàbò ìrù ẹkùn ló ṣe mú àdínkù bá ìjínigbé àti ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Yorùbá pẹ̀lú ọmọ ẹgbẹ́ tó lé ní 80,000. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Olórí ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ní Sunday Adéyẹmọ, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ìgbòho Òòṣà, ó mà ti sọ wípé ìwà ọ̀daràn tó ń pagidínà ètò ààbò ó ti dínkù rẹpẹtẹ nílẹ̀ Yorùbá lásìkò yìí. Sunday Igboho jẹ́ kó di mímọ̀ pé látìgbà tí òun ti dá iléeṣẹ́ ètò ààbò ìrù ẹkùn sílẹ̀, ó ní àdínkù ti dé bá gbogbo onírúurú ìwà ọ̀daràn bíi ìjínigbé, ìgbésùmọ̀mí àti ìpànìyàn nípakúpa. Ìgbòho mà ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tó fi síta ní ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí, pẹ̀lú àfikún pé ipa rere ní iléeṣẹ́ ètò ààbò náà ìmọ̀ ló mà ti kó nínú ìdàgbàsókè ètò ààbò nílẹ̀ Nàìjíríà, pàápàá lẹ́kùn ìwọ̀ oòrùn. Àtẹ̀jáde náà ní Ìgbòho ṣàlàyé pé ìjínigbé káàkiri ẹkùn ìwọ̀ oòrùn Nàìjíríà, ó ní ìwà ìjínigbé ti dínkù. Ó ní èyí mà rí bẹ́ẹ̀ láti ipasẹ̀ ìrànlọ́wọ́ iléeṣẹ́ ètò ààbò ìbílẹ̀ tó ń rí ìrànlọ́wọ́ gbà láti ọ̀dọ̀ àwọn elétò ààbò ìjọba àpapọ̀. Ìgbòho Òòṣà, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè é, ó jẹ́ kó di mímọ̀ pé àwọn iléeṣẹ́ ètò ààbò bíi ọlọ́pàá, iléeṣẹ́ ológun, iléeṣẹ́ elétò ààbò, iléeṣẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún ètò ààbò àti iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní wọ́n ń fún àwọn ní ìgboyà láti tẹpá mọ́ṣẹ́. Olórí ológun Ọ̀gágun Christopher Musa, ọ̀gá ọlọ́pàá pátápátá Túnjí Dìísù, alákòóso àgbà fún DSS Adéọlá Olúwatósìn Àjàyí, olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò Nuhu Ribadu àti gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá lẹ́kùn ìwọ̀ oòrùn Kwara àti Niger ó ní wọ́n ti gbárùkù ti iṣẹ́ wa. Láìsí àtìlẹ́yìn wọn, ó ṣeé ṣe ká má rí àwọn àṣeyọrí ńlá tí a ti ṣe yìí ṣe. Ìgbòho ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Bákan náà ló gbé oríyìn fún gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá lórí àtìlẹ́yìn tí wọ́n ti fún ìrù ẹkùn. Bẹ́ẹ̀ ló rọ gbogbo ọmọ Nàìjíríà láì ní í ṣe pẹ̀lú ẹ̀yà tàbí ẹ̀sìn kankan láti rí iṣẹ́ ààbò gẹ́gẹ́ bí àjùmọ̀ṣe. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí i létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ẹ wò wá o, àánú yóò fọ̀ nínú ayé mi àti àṣẹ́gun ọ̀tá ilé, àṣẹ́gun ọ̀tá òde o, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.